ìran bàbá mi ní í ṣe ṣubú òun ni Aláké Aké kó tó di Aláké of Ẹ̀gbáńlá. Bàbá ìyá bàbá mi ni amòfin àkọ́kọ́ nílẹ̀ wa Nàìjíríà, kọ orúkọ ẹ̀ jẹ́ Alexander Christopher Shapara Williams. Ẹ jẹ́ ọ̀kan lára gbòógì lára àwọn tó ń ra iṣẹ́ ọnà tó ń kójọ pamọ́ lórílẹ̀‐èdè. Ìjẹ́ kan nù wọn, èmi ni mo jẹ́ ọ̀gá wọn. Kódà wọ́n ń fọmọba jóyè, èèwọ̀ ni ọmọba òun gba oyè. Àṣà àti iṣẹ́ ọnà ìlú wa àti múṣẹ́ yẹn gidi. Tá a bá dẹ̀ mú gidi á jẹ́ kí á ṣe dáadáa fún gbogbo wa, á jẹ́ ká lẹ́nu ọ̀rọ̀ ní àgbáyé. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, Israel Àyànòye lórúkọ mi. A tún dúpẹ́ tí a ní irú oore ọ̀fẹ́ báyìí láti wà pẹ̀lú ọ̀kan pàtàkì lára àwọn tó ń ṣe ètò ìgbélárugẹ ohun tìbílẹ̀ tiwa, pàápàá jùlọ iṣẹ́ ọnà ní ilẹ̀ yìí. Inú mi dùn láti fi hàn yín ọmọọba Yẹmisí Ṣàìlọ̀ ní àwa pẹ̀lú. Àwọn náà ṣàfihàn ara wọn lẹ́kùnrẹ́rẹ́. Ẹ kú déédéé wòyí. Ẹ ṣé púpọ̀. Inú mi dùn láti wà pẹ̀lú yín. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣeun tí ẹ gbà mí lálejò. Ń fẹ́ kí ẹ bá mi ṣàfihàn ara yín, mo rí pé ẹ ti fẹ́ máa ṣe bí mo ṣe ń ṣe kún lẹ́kùnrẹ́rẹ́. Èmi ni ọmọọba Yẹmisí Adédoyin Ṣílọ̀ tí àwọn bàbá mi tí wọ́n ń jẹ́ Ṣógbùlù. Mo wá láti Aké ní Abẹ́òkúta. Aké. Ìrandíran mi ó wá láti ìdí igi ọba tó ń pè ní Ògúnfáyọ̀ àti Ṣógbùlù tó ń ṣe ìran bàbá mi. Èmi náà nìyẹn. Èmi ni amẹ̀rọ, mo kàwé, ìwé ẹ̀rọ, ìwé amòfin, ìwé ato owó, oríṣiríṣi bẹ́ẹ̀ ni mo kà. Tọ́ àdúpẹ́. Ẹ jẹ́ kọ́kọ́ mọ̀ láti ìpìlẹ̀ ibi tí ẹ ti ń bọ̀, ẹni láti orílẹ̀ Aké tí mo bá gbà. Kí lórúkọ ọba tó ń jẹ ní Aké? Ọba Ṣógbùlù. Òun ni Aláké Aké àkọ́kọ́. Wọ́n dẹ̀ ń pè ní Lóṣì Ẹ̀gbá nígbà yẹn, Lóṣì Ẹ̀gbá. Ìran bàbá mi ní í ṣe Ṣógbùlù. Òun ni Aláké Aké kó tó di Aláké of Ẹ̀gbáńlá. Báwo ni ó ṣe jẹ́ tí ẹ fi bẹ̀rẹ̀ sí di oníṣẹ́ ọnà? Nígbà tẹ́ ń ṣàfihàn ara yín, ẹ sọ wípé onímọ̀ ẹ̀rọ ni yín, túmọ̀ ní pé. Ìbẹ̀rẹ̀ mi nìyẹn. Ìbẹ̀rẹ̀ mi ní ìmọ̀ ẹ̀rọ. Ìdí tí mo ṣe jẹ́ ìmọ̀ ẹ̀rọ ni pé mo mọ ìṣirò púpọ̀ jù nígbà mo kéré. Pẹ̀lú bó ṣe jẹ́ kí mo mọ àwòrán yà, ṣùgbọ́n mo mọ ìṣirò. Mo dẹ̀ mọ nǹkan tó ń pè ní, tóyìnbó máa ń pè ní ká máa wádìí nǹkan, ní tóyìnbó máa ń pè ní science. Mo mọ̀ gan. Nígbà yẹn lọ́hùn tí mo wà níléèwé, èmi ni máa ń dúró fún iléèwé mi lórí ìṣirò àti ìmọ̀ ẹ̀rọ, ìmọ̀ ìjìnlẹ̀ láàárín àwọn ọmọ kéékèèké fún iléèwé mi. Ìtorí ẹ̀ ni tó fi jẹ́ pé àsìkò tí mo dẹ̀ ń sọ yìí, àwa tá a bá mọ nǹkan bẹ́ẹ̀ yẹn, a máa ń ruga sí àwọn tó bá jẹ́ àwọn tó ń ya àwòrán, àwọn tó láwọn ń ṣe amòfin. A máa ń ruga sí wọn ní o, kà wọ́n kún ẹgbẹ́ wa rárá. Ìtorí ẹ̀ ni mo ṣe gbéra lọ sí iléèwé gíga pátápátá Yunifásítì Ìbàdàn tí mo lọ kọ́ ìmọ̀ àkọ́kọ́ mi nìyẹn. Lẹ́yìn yẹn, nígbà tí mo ti wà ní ibẹ̀ ni mo ti rí sí pé àwọn òyìnbó, àwọn náà ń ṣe ọ̀gá nǹkan bíi nǹkan ìmọ̀ ẹ̀rọ ní ilẹ̀ wa. Wọn kì í jẹ́ kí dúdú kó gbé òkè pátápátá. Mo bá gbéra, mo bá lọ sí iléèwé gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásítì. Nígbà yẹn wọ́n ń pè ní University of Ife. Mo bá ka nǹkan tó ń pè ní
master's degree in business administration. Master's degree mi pé lẹ́yìn tó bá ṣe àkọ́kọ́ ìpele kejì mo wá kọ́ àti máa ran ilé iṣẹ́ ní bọ́n ṣe ń polówó ọjà wọn, bọ́n ṣe ń bá wọn ta ọjà, bọ́n ṣe ń bá wọn ronú bọ́ọ̀lù ṣe máa dà. Mo kọ́ ẹ̀, mo dẹ̀ kọ́ bọ́n ṣe ń bá wọn béèyàn ṣe ń rorí tó fi ń dolówó. Mo kọ́ yẹn tó máa ń pè ní fínánsì. Ìgbà tí mo máa ṣe tán mo gbìyànjú gan lórúkọ gan níbẹ̀. Mo wá wọ ilé iṣẹ́ Caterpillar tó máa ń ta gbogbo àwọn bàtà nǹkan báyìí, àwọn irinṣẹ́ ńlá tó fi ń ṣe. Mo wá bá wọn ṣiṣẹ́, mo bá wọn ṣiṣẹ́ láàrin ọdún méjì, wọ́n sọ mí di ọ̀gá níbẹ̀. Mo bá tún gbéra ló bá di ibi tó ti ń ṣe ìrọ̀lé ilé. Òkè òrùlé, àwọn tí wọ́n fi ń bolé lórí. Tó fi ń bolé lórí, wọ́n ṣe tó fi ń tẹ́lẹ̀ nílẹ̀ tó ń pè ní floor tiles. Wọ́n ṣe ìtàn omi máa ń gbanú ẹ̀ tó ń pè ní pipe kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Èmi ni mo jẹ́ ọ̀gá pátápátá àwọn tó ń pariwo ilé iṣẹ́ yẹn tó dẹ̀ ń tò ilé iṣẹ́ yẹn. Ìyẹn ni mo ṣe. Ṣùgbọ́n nígbà tí mo ń ṣe, tí mo bẹ̀rẹ̀ kò tọ́dún méjì, mo rí pé tí n bá jókòó láàrin àwọn aláwọ̀ funfun tí mo ń jẹ́ ipò tí mo wà nígbà yẹn, máa ń jókòó láàrin àwọn aláwọ̀ funfun. Bóyá tẹ́ ń ṣèpàdé. Tá à ń ṣèpàdé iṣẹ́. Mo máa ń rí pé ẹnìkan nínú wa tó bá ti sọ pé nínú òfin gbogbo èèyàn máa gbọ́ ní nǹkan tó bá sọ náà máa ń gbà. Ṣùgbọ́n tèmi bá sọ̀rọ̀ àwọn èèyàn á rí nǹkan sọ, mo ní kí ló wà nínú kíní yìí. Ló bá gbéra ló bá di iléèwé gíga University of Lagos. Mo bá fọdún 5 ṣe ìmọ̀ nípa òfin. Ẹ lọ ka òfin. Bẹ́ẹ̀ ni mo kà á. Gbogbo iléèwé tí mo ń kà yìí èmi ni mo yégéjì o, mo lórúkọ mẹ́ o, mi fẹ́ sẹ́nu mọ́ yẹn. So nígbà tí mo ṣetán mo wá gba àyè, mo wá lọ sí ibi tó ti ń di alámòfin gan tó ń pè ní law school. Wá lọ kò tẹ́ mi lọ́rùn o. Mo tún gbéra, mo wá bẹ̀rẹ̀ sí kàwé àti ká máa rà ká máa ta nǹkan tó máa ń sọ̀rọ̀ dolówó tó máa ń pè ní stock broking. Mo tún gboyè yẹn náà bí ṣe ń gboyè lọ kiri nìyẹn. Mo rò pé mo ti júwe ara mi tó. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ bá mi lọ mọ̀ pé kí bó ni gbogbo àwọn nǹkan tá a wá mẹ́nu báyìí bó ló sì wá tọ́ka sí nǹkan iṣẹ́ ọnà, bó ni kí ni ìsopọ̀ láàrin wọn. A máa dáa fún ẹ o. Sórí nígbà tí mo ti kéré níbi ọmọ ọdún 6-7 làwọn òbí mi ti rí pé máa ń ya àwòrán. Nígbà tí mo wá tó ọmọ ọdún 10 sí 12 mo máa ń ya gan. Ṣùgbọ́n a kọ wípé mo mọ ìṣirò sáyẹ́ǹsì kò jẹ́ kí n gbajúmọ̀. Ṣùgbọ́n nígbà tí mo wà ní iléèwé gíga University of Ibadan, mo máa lọ kàwé ní Yaba Tech ní Yaba mẹ́ẹ̀. Wọ́n dẹ̀ ń kọ́ iṣẹ́ àwòrán bẹ́ẹ̀. Mo máa lọ bá ti kàwé tó bá ti rẹ̀ mí ilé ìkàwé wọn tó máa ń pè ní library lóyìnbó. Bá ti kàwé tó bá ti rẹ̀ mí máa lọ sí ilé ìkàwé wọn yẹn, máa kàn máa wo àwọn kíní yẹn bí ṣe bẹ̀rẹ̀ sí kó iṣẹ́ ọnà ìyàwòrán nǹkan kan. Iṣẹ́ ọnà ló ṣe kó jọ nìyẹn. Láti ọmọ ọdún 11 ni mo ti bẹ̀rẹ̀ sí kó jọ. So lẹ́nu kan àti kékeré ni iṣẹ́ ọnà ti wà nínú ẹ̀jẹ̀ mi. Ṣùgbọ́n ẹ má bínú, mo fẹ́ rọra ká lọ sẹ́gbẹ̀ẹ́ kan díẹ̀ pé nígbà tẹ́ ní ẹ ṣe ìmọ̀ ẹ̀rọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, tẹ́ lọ sí ìmọ̀ kátàkárà ilé-iṣẹ́ kẹ́tọ́ wá padà lọ sí òfin. Kí la lè sọ pé ó tì yín lọ́pọ̀pọ̀ yàtọ̀ sí pé ń tẹ́ mẹ́nubà pé ìṣẹ̀lẹ̀. Nǹkan tó tún tì mí ni pé
bàbá ìyá bàbá mi ni amòfin àkọ́kọ́ nílẹ̀ wa Nàìjíríà. Bàbá ìyá bàbá mi ó la amòfin àkọ́kọ́, orúkọ ẹ̀ jẹ́ Alexander Christopher Shakpara Williams. Nígbà tí mo bá ìyá bàbá mi gbé tó jẹ́ àkọ́bí Christopher Alexander Shakpara Williams ní Yaba ní Èkó bí, kò jẹ́ ń gbádùn bí bàbá òun àkọ́kọ́ amòfin Nàìjíríà bó ṣe jẹ́, kò ní jẹ́ ń gbádùn. So mo wá wò pé ńgbà yẹn náà tí mo ọkùnrin yẹn dẹ̀ máa sọ̀rọ̀ amòfin nípa òfin, mo ní nǹkan tí bàbá mi dálẹ̀ rí náà tó dálẹ̀ ní ilẹ̀ Nàìjíríà ìyẹn ó wà lára nǹkan tí mo torí ẹ̀ lọ́kọ̀. Mo sì ṣe dáadáa gan nígbà tí mo ṣe. Ǹjẹ́ di àwọn oyè kan mú, bóyá wọ́n fi ń joyè kan ní oyè tìbílẹ̀? Kódà wọ́n ń fọmọba joyè, èèwọ̀ ni ọmọba òun gba oyè, so yẹn ò lọ. Ṣùgbọ́n mo ti jẹ́ oyè ibi ìmọ̀ ẹ̀rọ, mo ti jẹ́ oyè iléèwé gíga púpọ̀. Wọ́n ti pè mí, wọ́n ti yẹ́ mi sí nípa iléèwé gíga. Then àwọn àgbájọ ìmọ̀ lóríṣiríṣi ni mo jẹ́ oyè wọn, tí mo jẹ́ atọ̀sọ́nà, ìkànnà àwọn atọ̀sọ́nà oríṣiríṣi ẹ̀kọ́ tí mo kọ́. Bó ni Shylon ṣe jẹ́? Kí ni ìtumọ̀ rẹ̀? Kì í sorúkọ Yorùbá, ṣé lè bá wa mẹ́nu bà? Màá ṣàlàyé. Ṣógbùlù òun ni ó kọ́kọ́ jẹ́, ló kọ́kọ́ ní Townsend ní Abẹ́òkúta kọ́kọ́ yàn. Henry Townsend ló kọ́kọ́ yàn ní Aláké ti Ẹ̀gbá. Wọ́n pa á ní Ìpẹ̀bí. Àwọn afọbajẹ àwọn Ṣógbùlù mi fẹ́ sọ ń pa bó ṣe jẹ́ pípa yẹn. Ilé ẹ jẹ́ kí nǹkan tí ó lè da nǹkan ẹ jẹ́ ká gbẹnu pamọ́ nìyẹn, torí òbèrè ni. So nígbà tó pa ní Ìpẹ̀bí, púpọ̀ nínú àwọn ọmọ ẹ̀ wọ́n sá. Lára wọn ló jẹ́ ẹni tó máa ń lọ láti Abẹ́òkúta lọ sí Sierra Leone, a lọ fún oṣù kan, oṣù márùn-ún, oṣù mẹ́fà gbà ẹ́ lọ́hùn. So tó bá lọ wọ́n máa wá wálé sí ilé wa ní Aké. Wọ́n láwọn ń béèrè Mr. Shilling nígbà yẹn lọ́hùn. Mr. Shilling tẹ́ fi ń sọ pé millionaire, bó ṣe di pé wọ́n pè Mr. Shilling làwọn èèyàn wá yí sí Shylon. Ló wá di pé wọ́n tẹ̀ mọ́ wọn lára ìdorúkọ wọn. Tó dẹ̀ mọ̀ pé ní ayé ìgbà kan ní Ẹ̀gbá a máa ń fẹ́ jẹ́ orúkọ òyìnbó nítorí ó máa ń jẹ́ ká ní ó máa ń jẹ́ ká Philamanga bí. A máa ń rò wípé a tún jẹ́ àyàtọ̀ sáwọn ẹ̀yà Yorùbá tó kù. Òṣèré nìyẹn. Tó gẹ́gẹ́ bí Yorùbá, ipò wo ní iṣẹ́ ọnà àti àṣà agbọ́ndàn wo ló kọ sí yín tẹ́ bá ṣàfiwé rẹ̀? Ojú wo lẹ fi wo àṣà àti iṣẹ́ ọnà? Sórí àṣà àti iṣẹ́ ọnà ìlú wa àti múṣẹ́ yẹn gidi. Tá a bá dẹ̀ mú gidi á jẹ́ kí a ṣe dáadáa fún gbogbo wa, á jẹ́ ká lẹ́nu ọ̀rọ̀ ní àgbáyé, nítorí gbogbo oríṣiríṣi ẹ̀dá ló wà ní ayé. Àwọn kan wọ́n máa ń pè wọ́n ní Chinese, àwọn kan wọ́n máa ń pè wọ́n ní India, àwọn kan wọ́n fi àṣà wọn ṣeré. Ṣùgbọ́n àwa a tẹ àṣà wa mọ́lẹ̀, a tẹ gbogbo tí àwọn bàbá wa tó dúró fún, a pè ní nǹkan tí wọ́n ń súnmọ́. Ìdí ẹ̀ ni pé ìgbà tó dé tó níwọ̀ Israel èṣù, kò yé àwọn èèyàn wípé èṣù kò kí ń ṣe Sátánì.
èṣù kì í ṣe Sátánì. Nígbà tí Àjàyí Crowther tó ṣì Bíbélì tó ṣì tó sí Yorùbá ló wo nǹkan tóun lè sọ. Ẹni bá dẹ̀ gbàgbé pé nígbà tó ń gbé Àjàyí Crowther ní ẹrú, ọmọ ọdún 12 péré ló jẹ́ tó fi bú lọ sí tó fi gbálẹ̀ Sierra Leone ló gbé tó fi dàgbà kó tó wá padà sí ilẹ̀ wa tó wá dẹni tó ń kọ Bíbélì. So ìwọ̀nba Yorùbá tó gbọ́ tó mọ̀ òun ló fi kọ Bíbélì Yorùbá. So ohun tó mọ̀ tó súnmọ́ Sátánì ló pè léṣù ní àṣà Yorùbá. So àwọn nǹkan oríṣiríṣi tí wọ́n ti fi ìwé oríṣiríṣi tí ò ń ṣe ìwé tó wá láti ọ̀dọ̀ ọgbọ́n tó wá láti àti ètò tó wá láti àwọn bàbá wa tó ti yí padà. Nígbà tí bá ń jọ́ mi tí bá wà ní ìpàdé tó wá ní èṣù má ṣe mí ọmọ ẹlòmíì ni ó ṣe, máa wò pé àìgbọ́n ló ń dà wọ́n láàmú. Èṣù máa ń tún téèyàn ṣe. Òjíṣẹ́ ni èṣù jẹ́. Tó bá rán níṣẹ́ kó tún téèyàn ṣe á tún ṣe. Tó bá dẹ̀ rán níṣẹ́ ó dàbí adájọ́ ni. Adájọ́ máa ń dájọ́ láti pààyàn, ó sì ń dájọ́ láti gbàyàn lẹ̀. Bẹ́ẹ̀ lèṣù jẹ́. So àwọn èèyàn wa wọ́n ti fọwọ́ sí júwe ilé bàbá wọn. Ó dẹ̀ wà lára nǹkan tó ń fà wá sẹ́yìn ilẹ̀ Yorùbá. Mo dẹ̀ ti gbìyànjú, mo ti gba ìwé, mo fi tọrẹ fún ìjọba pé kó fi máa kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ Yorùbá nípa àṣà Yorùbá. Ṣùgbọ́n nígbà tó bá ní kí ẹni tó wà ń di ọ̀rọ̀ kó tọrọ ṣe tóun gan mọ̀ ń pa àgọ́ tó ń sọ, nǹkan tó ń ṣẹlẹ̀ nípa wa nìyẹn. Ẹ jẹ́ ọ̀kan lára gbòógì lára àwọn tó ń ra iṣẹ́ ọnà tó ń kójọ pamọ́ lórílẹ̀‐èdè. Bí ìjẹ́ kan nù wọn, èmi ni mo jẹ́ ọ̀gá wọn. Èmi ni mo jẹ́ ọ̀gá wọn. Èmi yìí kí mo fẹ́nu mi sọ bẹ́ẹ̀. Ní ọdún ẹgbàmíláyè 2016, àwọn tó máa ń wo àwọn tó ń kóró ẹ̀jọ wọ́n wá rí pé èmi ló gbóǹtarìgì ní Áfíríkà, ní ilẹ̀ Áfíríkà. So mi jẹ́ kan nù wọn, èmi ni aṣíwájú. Lẹ́nu kan bẹ́ẹ̀ mi náà bá sọ bẹ́ẹ̀ ti sọ, ẹ̀yin ni the #1 art collector. Bẹ́ẹ̀ ni ní Áfíríkà. Kí ló dé tẹ́ ń gbà ṣe ọ̀nà jọ? Kò máa sí nǹkan tó múnú mi dùn tó kí n wà. Ẹ wo ibi tẹ́ ẹ jókòó yìí náà. Ẹ yọ ọwọ́ sọ́wọ́ ọwọ́ ọ̀tún, ọwọ́ òsì, wájú, ẹ̀yìn. Inú yóò dùn gbà tẹ́ débí. Bẹ́ẹ̀ ló ń ṣe fún mi. Tẹ́ bá gbogbo inú ilé mi, àwọn ọmọ mi, mo ti bẹ̀rẹ̀ sí kó àwọn kìíní ìjọ kí n tó bí àwọn ọmọ mi. Àwọn ọmọ mi sìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìlú òyìnbó náà ń gbé, ṣùgbọ́n wọ́n rá láàrin àwọn kìíní wọ̀nyí ni. Torí mo tiẹ̀ ti ń kó wọn jọ kí n tó sọ pé máa fẹ́ yàwó. So ìdùnnú àtayọ̀. Lẹ́yìn yẹn nígbà tó wá dé ojú kan, mo wá rí pé mo máa lè fi orúkọ lẹ̀ ní àgbáyé tí èèyàn kankan ní ìlú wa ò tí ì forúkọ ẹ̀ lẹ̀. Mo wá kúkú tẹra mọ́. Ó dẹ̀ ti pé mi. Lọ́nà bóònù. Ìkíní, èmi ni mo kọ́kọ́ kó owó mi lẹ̀ tí mo ta ilé mi nílùú òyìnbó lóríṣiríṣi, tí mo kó owó mi lẹ̀ láti dá nǹkan tó òyìnbó ń pè ní museum sílẹ̀ tó ń pè ní, ẹ bá lọ bẹ̀, Yẹ́misí Shillong Museum of Art ní Pan Atlantic University. Owó mi ni mo náà fi kọ́. Èmi lọ̀gá ibẹ̀. Mo sì ṣe ìpàdé lánàá pẹ̀lú àwọn òyìnbó tí wọ́n wà tó ń ṣiṣẹ́ fún mi, tó ń dẹ̀ bá mi ṣiṣẹ́. So ó pé mi. Lẹ́yìn yẹn, àwọn tó ń kọ́ pa àṣà wa, wọ́n ti wá láti ìlú àìmọye ní àgbáyé tó ti wá kọ́ pa àṣà wa ní ilé tí mo jókòó yìí àti ní Abẹ́òkúta tá a ti nírú ẹ̀ sí. Lẹ́yìn yẹn, àwọn ọmọ tó ń ṣe iṣẹ́ ọnà wọ́n tó 50 tó ti wá kọ́ iṣẹ́ ọnà bí láti
2009 tí di 2019 tí mo tó dá dúró nítorí covid. So lẹ́yìn yẹn mo ti kọ̀wé lórí àṣà ilẹ̀ wa. Mo ti lọ sọ nípa ẹ̀ ní àgbáyé, ní Dubai ni, ní Switzerland ni, l'Amẹ́ríkà ni. Mo ti fi gborúkọ dẹ̀. Yorùbá sọ pé òun wówó lọ pàdé yìí lọ́nà, kí ló fẹ́ fowó ṣe? Ó tẹ́ mi, inú mi dùn, ọkàn mi, ayọ̀ kúnnú ọkàn mi fún nǹkan tí mo ti gba iṣẹ́ ọnà yìí fi ṣe ilé ayé. Ṣùgbọ́n kí wá ní tá bá fẹ́ tọ́ka ẹ̀ mọ́ gẹ́gẹ́ bí Yorùbá tẹ́ jẹ́, kí ni ó jẹ́ ìtọ́kasí àwọn ohun tó ń tì yín lọ́pọ̀npọ̀n láti ṣerúfẹ́ àwọn nǹkan yìí? Inú dídùn àti ayọ̀. Ìpinnu yín kàn dùn lásán. Orúkọ mi dẹ̀ ń gbòòrò. Kò sí ẹni tí ò mọ̀ mí nípa orúkọ ní àgbáyé, nípa ọ̀rọ̀ iṣẹ́ tí mo tọwọ́ bọ̀ yìí. Iṣẹ́ yìí dẹ̀ kìí ṣe kí mo fi ń pawó, mo fi ń lórúkọ ni, mo dẹ̀ fi ń túlù ṣe, mo fi ń tún nǹkan àṣà wa, mo fi ń gbé lárugẹ. Inú mi dẹ̀ ń dùn sí i. Ẹ jẹ́ kí n wá lọ báyìí wípé ìjà rí ìtọ́kasí àwọn iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ti yín gangan lára tó jẹ́ iṣẹ́ ọnà. Mo ti ṣe ìkan wà lólé, nítorí táwọn èèyàn bá wá tí wọ́n bá sọ wọ́n á ní kí n jọ kí n fáwọn àwọn fún mi méjì, wọ́n mi ò gbé kan lẹ̀, ìkan yẹn wà lólé. Láwọn tó jẹ́ pẹ́yìn gangan. Èmi ni mo yà á. Ṣàwòrán ni ó tẹ́yìn lọ́rùn jù ní àbí? Àwòrán ni. Àwọn tó dẹ̀ ń wá bí ìwà ṣiṣẹ́ ọnà púpọ̀ nínú wọn ni màá ràn lọ́wọ́ láti ṣiṣẹ́, máa ń kọ́ wọn ní iṣẹ́ ọnà. Torí èmi gan mo mọ̀ ń pa ẹ̀, mi kàn kọ́ nílé ìwé ni. Èyí tẹ́ ń wò lọ́kàn yìí mo lọ́wọ́ sí, ìtẹ́ ń wò yìí náà mo lọ́wọ́ sí, àìmọye bẹ́ẹ̀. So nítorí tó bá wá bí wọ́n wá ń kọ́ nípa, tó bá ti jáde iléèwé wọ́n mọ̀ púpọ̀ nínú nǹkan tí àwọn tó máa ń kó iṣẹ́ wọn jọ wọ́n máa ń fẹ́ nu iṣẹ́ wọn. Èmi ni máa ń tọ́ wọn sọ́nà. Lẹ́yìn yẹn màá kọ́ wọn bó ṣe máa polongo iṣẹ́ wọn. Màá kọ́ wọn nípa òfin tó bá iṣẹ́ wọn lọ. Màá kọ́ wọn lórí tó bá dẹ̀ taṣẹ́ tán bó ṣe máa níláárí pẹ̀lú kọ́bọ̀ kan àbọ̀ tó bá ń pa, tó máa fi yàtọ̀ sáwọn ẹgbẹ́ wọn. Oríṣiríṣi mo ń kọ́ wọn nítorí ìtèmi gan mọ̀ tí mo gba òye, àbí tí mo gba oyè lórí ẹ̀, oyè ìmọ̀ lórí ẹ̀ máa ń kọ́ wọn. Púpọ̀ ní wọ́n dẹ̀ ti dèèyàn, wọ́n ti nǹkan sì wá bí ìlànà. Then dọ́là tí bá kọ́ wọn tán tó bá lọ, tán bá lówó lọ́wọ́. Irú ìkan wá lánàá, ó wá ta iṣẹ́ mẹ́ta fún mi ò fẹ́ iṣẹ́ ẹ̀, ṣùgbọ́n mo rà láti ràn lọ́wọ́, ó lóun fẹ́ fi sanwó ilé. So irú àwọn kan bẹ́ẹ̀ ó máa ń dùn mọ́ mi nú. Ìbáṣepọ̀ wo lẹ ní pẹ̀lú àwọn tó ń kóṣẹ́ ọnà míì náà jọ bí màmá? Bó ti jẹ́ pé màmá ní kẹ́ sọ fún mi pé ẹ̀yin lẹ mójútó kíkọ́ ọ̀dọ̀ àwọn gálárì lọ́dọ̀ wọn ní Lẹ́kì, kódà àwọn tiẹ̀ ní mọ́ dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ìgbà ni wọ́n tó máa ń mẹ́nu bà. Ìbáṣepọ̀ wo lẹ ní pẹ̀lú àwọn tó ń kóṣẹ́ ọnà míì jọ ní ilẹ̀ wa pàápàá jùlọ gẹ́gẹ́ bí Yorùbá? Ṣé rí tẹ́ bá lọ sí OGTV, mo fẹ́ kẹ́ lọ níjọ́ Sunday láago 4, DSTV 260. Ọdún 5 tí mo ti ń polówó iṣẹ́ ọnà nínú tẹlifíṣàn ni èmi mo dẹ̀ ń sanwó ẹ̀. Mo dẹ̀ ti sọ ń pa àwọn tó ń ṣiṣẹ́ ọnà tó wá kọ́ṣẹ́ ọnà bí láti gbogbo àgbáyé, láti University of Texas, Austin, Texas, láti Emory University, láti University of Vienna ní Austria, láti ní gbogbo àgbáyé. Àwọn ọ̀nà tí mo fi ń ràn wọ́n lọ́wọ́ nìyẹn. Ní káàdì ẹ ti ka ìwé èṣù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe tọ́ka sí níbẹ̀rẹ̀ Èṣù is not Satan. Kí ni ìwòye yín, kí ni tọ́ka sí yín bó jẹ́ pé àti mẹ́nuba díẹ̀ ń bẹ níbẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀, àti pé kí ni àwọn ìtọ́ka náà ni fún àwọn ènìyàn wa? Èṣù ò kì í ṣe nǹkan tó ń ba tèèyàn jẹ́. Ní ìtẹ́mi ti ka ó, tí mo ti kà, tí mo dẹ̀ ti gbọ́ lẹ́nu Màmá Sophie Olúwọlé. Àwọn ni wọ́n ka ìwé gidi gan. Wọ́n dẹ̀ kọ ìwé kan tó ń pè ní Socrates and Ọ̀rúnmìlà. Màmá ló kọ ìwé yìí.
màmá máa ń wá sí ilé mi bí báyìí wá kí n ràn lọ́wọ́ láti ta ìwé oríṣiríṣi tó kọ. Mo dẹ̀ ní gbogbo ẹ̀ ní ibi tí mò ń kó ìwé mi sínú ilé bí. Èṣù ìkànnú àwọn òjíṣẹ́ Olódùmarè ni. Olódùmarè nílẹ̀ Yorùbá òun náà ń pè ní, òun ló di odù ilé ayé mú la ṣe ń pè ní Olódùmarè. Àwọn bàbá mi wọ́n ní ìmọ̀, òye àti ọgbọ́n pẹ̀lú làákàyè tó jẹ́ pé ńgbà tí Ọ̀rúnmìlà tó wà nílé ayé, àsìkò kan náà lòun àti Sócrates àwọn òyìnbó náà wà nílé ayé. Àwọn méjèèjì dẹ̀ délé ayé, wọ́n gbélé ayé kí Jésù ṣe kó tó wá. Ọ̀rúnmìlà ló mú ló mú ọgbọ́n tá à ń pè ní ọgbọ́n àti òye tó wà nínú Ifá. Ọ̀rúnmìlà ló múlẹ̀. Nítorí màmá Sófì Olúwọlé ó kọ ìwé ẹ̀, ó fi ìwé kọ̀ọ̀kan ó pín sí méjì. Nǹkan tí Sócrates sọ lápá òsì, nǹkan tí Ọ̀rúnmìlà sọ lápá ọ̀tún, wọ́n máa yàtọ̀, wọn ò dẹ̀ pàdé ra wọn rí. Nítorí ẹ̀ àwọn tí wọ́n bá mọ̀ tó bá yẹ pé Olódùmarè lè là wọ́n lóye, wọ́n á rí i pé nǹkan tí Ọ̀rúnmìlà gbé wálé ayé tó jẹ́ ọgbọ́n àwọn bàbá wa, òye àwọn bàbá wa, làákàyè àwọn bàbá wa, ìmọ̀ àwọn bàbá wa tí Ọlọ́run fún Ọ̀rúnmìlà, òun náà ń pè ní Ifá. Kò sí nǹkan tó burú nínú Ifá. Ifá ó jẹ́ ìmọ̀ Yorùbá nípa ọgbọ́n, òye, làákàyè, ìmọ̀ nípa gbogbo nǹkan. Ṣó mọ̀ pé Ifá yìí ni wọ́n ti yọ binary number mathematics. Inú Ifá yìí ni oríṣiríṣi wọ́n ṣe ń já ewé tó fi ń wòyàn sàn wà nù Ifá. Gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. Ṣùgbọ́n àwọn kan láàrin àwọn bàbá wa wọ́n dànù. Wọ́n jẹ́ kí àwọn kan wá tàn wọ́n jẹ nílẹ̀ bàbá wọn, wọ́n wá sọ wọ́n di ẹrú nígbà tó wọ́n ní nǹkan tó jẹ́ tara wọn. Bí ṣe fẹ́ sọ nìyẹn. Tí ó bá gbà mí láyè, màá lo ọdún kan màá fi sọ̀rọ̀ yìí nítorí mo ti lọ sọ ní àwọn iléèwé ńláńlá nílùú òyìnbó. Mo ti lọ sọ. Kí ni ẹ mú ìdí tó jẹ́ mọ́ béèrè náà ni pé nígbà tí mo yí àkó ẹ̀dà ìwé ìṣúná ṣètà yẹn wá sí orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ máa ń pa ẹ̀yin lè ra ẹ̀dà tó pọ̀ jù lẹ́ẹ̀kan náà gẹ́gẹ́ bí ẹnìkan ṣoṣo tẹ́ni kí n fi sọ̀wọ́ sí yín, ìdí tó jẹ́ mọ́ béèrè ni. Ṣùgbọ́n kí ni èròǹgbà yín fún ọjọ́ ọ̀la iṣẹ́ ọnà àṣà àti ìṣe ńlẹ̀ yìí? Kí ni ojú tẹ́ fi wò ó? Kí ni àwọn ìmọ̀ràn bí ìlànà àtẹ̀lé tẹ́ ti rí gẹ́gẹ́ bí àwọn ọgbọ́n tẹ́ ti kójọ látẹ̀yìnwá wípé báyìí ni a ṣe lè rìn, báyìí la ṣe lè ṣe tí ọ̀la owó fi dáa? Bá a ṣe lè ṣe tó máa dáa ni ká lọ sí ilé ìwé ibi táwọn ọmọ ti ń kọ́ ọmọ ní ẹ̀kọ́ láti ọmọ ọdún 6, 7, 8, 9, 10. Ká jẹ́ kán mọ̀ pé kò sí nǹkan tó burú nínú ìmọ̀, ọgbọ́n, òye àti làákàyè tó wà nínú àṣà ìbílẹ̀ wa. Ẹ jẹ́ káyé fọwọ́ òsì júwèlé bàbá wa. Ibi tá a ti máa bẹ̀rẹ̀ ni ká máa jẹ́ kí wọ́n máa kọ́ àwọn ọmọ wa láti kékeré wọn. Kán ní mímọ̀ bí ṣe máa sọ Yorùbá yẹn, kán ní ìgbéraga nípa àwọn náà jẹ́ nǹkan kan, táwọn náà ní nǹkan tara wọn tí ó já àwọn jogún lọ́wọ́ bàbá wọn, tí ó dẹ̀ kí ń ṣe nǹkan burúkú, nǹkan dáadáa ní àṣà ìbílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ọmọ láti kékeré. Nítorí ní China tèmi ti lọ o, àṣà ìmọ̀ láti kékeré wọn náà ti máa kọ́ wọn. Ní India tèmi ti lọ lóríṣiríṣi àṣà ìmọ̀ nípa Hinduism náà ń kọ́ àwọn ọmọ wọn. Ní ìlú òyìnbó tí mo lọ l'Amẹ́ríkà, ńṣe náà máa ń kọ́ wọn pé kò sí ìlú tó dáa tó Amẹ́ríkà. So tó bá wo American, wọ́n máa wẹ̀ ní bíntín ni nítorí nǹkan tó ti kọ́ láti kékeré ni.
wọ́n dẹ̀ ti sọ fún pé àwa dúdú á jẹ́ nǹkan kan torí ẹ̀ ó máa ń ṣòro fún wọn láti kà wá kún èèyàn. So àwa náà ó yẹ ká máa kọ́ àwọn ọmọ wa láti kékeré nípa nǹkan tó máa múnú wọn dùn pé àwọn náà jẹ́ èèyàn nílé ayé, pé àwọn bàbá wọn kò ń ṣe àwọn tó ń pààyàn, kò ń ṣe àwọn tó jẹ́ pé ojú wọn dí. Ojú àwọn bàbá wa mà là o, nítorí àwọn bàbá wa náà pilẹ̀ ọmọlúàbí. Àwọn bàbá wa láyé ìgbà yẹn lọ́hùn, ọba máa ń jókòó pẹ̀lú onífá àti olóye tó máa dáfá tó máa sọ pé ẹ bọ́ba ẹ má ṣe báyìí, ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí. Tó bá lọ sí Abẹ́òkúta yẹn a ní ògbóni ó ń ṣe nǹkan burúkú tẹ́ ẹ ṣe ń wo tẹ́ ẹ ṣe ń gbọ́ o. Ọ̀tọ̀ ni ògbóni tí wọ́n dálẹ̀ ní tí Ògúnbíyì dálẹ̀ ní African Church, ọ̀tọ̀ ni ògbóni Abẹ́òkúta. Ògbóni Abẹ́òkúta ni àwọn tí ọba Aláké tí àwọn náà máa ń sọ fún ọba Aláké tó máa ń bá tó ìlú, lẹ́yìn àwọn Òṣùgbó lẹ́yìn yẹn àwọn Pàràkọ̀ yìí, àwọn Olórogún. So àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn jẹ́ ká kọ́ àwọn ọmọ wa kọ́ yé rí àṣà àti ọ̀nà wa, kọ́ yé rí ní ọ̀nà burúkú, kọ́ yé pé èṣù ní nǹkan burúkú. Èṣù kìí ṣe Sátánì. Ní àwọn bàbá mi àmọ́kọ tó ń jẹ́ Sátánì o. Tẹ́ ẹ bá lọ kà dáadáa, nǹkan burúkú wọn pa yín wà bí ó dẹ̀ wà bí. Ṣó yé yín? So ẹ má jẹ́ àtọ́ra wa jẹ. So ìbí tá a máa ṣe nìyẹn. Lẹ́yìn yẹn kí àwa gan ní ìwọ̀n bàtà irú ìtò ń ṣe yìí Ọlọ́run á dá ẹ sí fún wa. Ìtò ń ṣe yìí náà ara ẹ̀ náà ni ká máa lọ bèrè lọ́wọ́ àwọn tó bá mọ̀ kí náà mọ̀, ká dẹ̀ pariwo ẹ̀ fáwọn ọmọdé kán mọ̀ pé ọkùnrin báyìí sọ nǹkan báyìí kò dẹ̀ kí ń ṣe ẹni tó jẹ́ pé ó ń ṣe nǹkan burúkú, oore ló máa ń ṣe. Wọ́n á tiẹ̀ máa rí àwọn tó máa tọ́ka sí tó máa ní àwọn ní báyìí ló sọ báyìí. Kán yé wo àṣà wa, ìmọ̀ wa, òye wa, kán yé wò ní aburú, kán yé fojú aburú wò. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè tó fún wa lóde tó ní wá. Israel Ayanwuyi lórúkọ mi, pẹ̀lú mi náà ni ọmọọba Yẹmisí Adédoyin Shylon. Títí gbà mí tá tó mọ pàdé, ire ni o.